ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ padà sí orí channel yìí. Lẹ́ni a ó máa sọ̀rọ̀ nípa fíìmù yìí tí àkọlé rẹ̀ ń jẹ́ Jàbí Iná. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Jàbí Iná apá kejì máa jáde. Ta ni Jàbí Iná gangan? Lálùdé ni Jàbí Iná. Ó jẹ́ alágbára ènìyàn. Ó lágbára débi pé àti ọba àti ìjòyè ni ó ti pa tán nínú ìlú. Òun ni alákòóso fún gbogbo ìlú yẹn pátápátá nígbà tí kò ti sọ́ba tí kò sí ìjòyè mọ́. Ṣùgbọ́n arákùnrin kan wá ń bẹ tí orúkọ rẹ̀ ń jẹ́ Akin. Nǹkan kan ṣẹlẹ̀ nínú fíìmù yìí tó jẹ́ wípé Akin ló padà lọ kojú Lálùdé ní ilé ẹ̀. Wọ́n jà gidi gan débi pé Lálùdé tí ó ń jẹ́ Jàbí Iná ó padà fẹsẹ̀ fẹ́ ó sá lọ. Akin gbé ọ̀fẹ́ tẹ̀lé. Ibẹ̀ ni apá kìíní Jàbí Iná parí sí. Kí ló máa ṣẹlẹ̀ nínú apá kejì? A ò tí mọ̀. Fún gbogbo àwa tí a ò tí wo fíìmù yìí, ẹ jẹ́ ká lọ wò lórí Yorùbá Plus lórí YouTube. Ibẹ̀ la ti máa rí fíìmù yìí wò. Ṣùgbọ́n fún gbogbo àwa tí a ti wò, kí ni a lè sọ nípa fíìmù yìí? Ẹ̀kọ́ wo ni àwa rí kọ́ ńbẹ̀? Àti pé kí la lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì Jàbí Iná? Fún gbogbo àwa tí a ò tí wò, tí a bá ti wò tán, ẹ jẹ́ ká padà wá sórí channel yìí ká sọ nǹkan tá a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì. Àti pé òṣèré wo ni a fẹ́ràn jù nínú fíìmù yìí? Jàbí Iná apá kejì ò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a fẹ́ wo apá kejì, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí apá kejì Jàbí Iná bá ti jáde. Àwọn èèyàn sì ń jẹ ẹ̀bùn wa lóní yanturu. Ẹ̀bùn 5,000, 10,000 àti 15,000 naira. Gbogbo wa la ti mọ bí a ṣe ń ṣe tí a fi ń rí ẹ̀bùn yìí jẹ. Ẹni tí ò bá ti subscribe ò lè jẹ ẹ̀bùn wa o. Fún díẹ̀ yìí ẹ gbọ́dọ̀ subscribe. So ẹni tó bá subscribe ló máa jẹ ẹ̀bùn yìí. Kẹ́ẹ̀dẹ̀ comment sínú comment section. Nínú comment section náà láti máa select àwọn èèyàn tí ó máa jẹ ẹ̀bùn. Comment tó bá ní like jù àti comment tí ó bá wà interesting ni á gba ẹ̀bùn wa. A ò rí jù báyìí lọ fún Jàbí Iná. A tún máa pàdé nínú fídíò wa tí ó ń bọ̀.